ìgbà tí bàbá wòlíì Olúalọ́ tó lọ báyàwó ẹ̀ ní France, wọ́n ní wọ́n lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, wọ́n jẹ́ kí wọ́n wọlé. kí ló ń tó ṣẹlẹ̀ tí ìyàwó Olúalọ́ ò ṣe gbà kí ìyàwó ẹ̀ kí ọkọ wọn wọlé nígbà tó lọ bá wọn? mo rí ẹnìkan tó pè mí láti France, ó sọ wípé lóòótọ́ lọ̀rọ̀ yìí torí pé àwọn jọ ń gbé níbì kan náà ni. ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta ni bàbá wòlíì Olúalọ́ wá sí France, tó jẹ́ pé Ìyábọ̀ Yẹ́misí òbé ò ṣílẹ̀kùn fún wọn láti jẹ́ ká wọlé. kí ló ń tó ṣẹlẹ̀? kí ló ń tí bàbá wòlíì Olúalọ́ ṣe fún ìyàwó wọn tó fi di pé ilé téèyàn fowó ara ẹ̀ rà, ilé téèyàn fowó ara ẹ̀ gbà àti téèyàn fowó ara ẹ̀ kọ́, kí ìyàwó wá ní kéèyàn mọ̀ wọbẹ̀ mọ́? kí ló ń tó fà á? ǹjẹ́ mọ̀ ẹ́ pé nǹkan tó fa ọ̀rọ̀ yìí tó bí statement tí bàbá wòlíì Olúalọ́ sọ, tí màmá Yẹ́misí Ìyábọ̀ òbé sọ pé bàbá Olúalọ́ sọ wípé ẹ sọ fún Yẹ́misí ọmọ yín pé àwọn fún ní ọjọ́ mẹ́ta kó kó ọmọ wá bá wọn, pé tí ò bá kọ́ ọmọ yẹn wá láàrin ọjọ́ mẹ́ta àwọn ò ní béèrè ẹ̀ mọ́ àtìyàwó àtọmọ kí Jésù fi máa dé. ẹ̀kọ́ ti fojú mímu hàn báyìí o ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Prophet Sam Olúalọ́ àtìyàwó wọn. tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé onírúurú àwọn èèyàn ní ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan tó sì ń bẹnu àtẹ́lu ìránṣẹ́ Ọlọ́run yìí. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ti ń tú. kódà Mr. White wọ́n bá kan lára ẹ̀gbọ́n ìyàwó Prophet Sam Olúalọ́ sọ̀rọ̀ nínú fọ́nrán ilé tí mo mú wáyé, tó jẹ́ ọkùnrin tó jẹ́ pé wọn ò tí ì bá sọ̀rọ̀ rí tẹ́lẹ̀. ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n kọ́kọ́ fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ pẹ̀lú arákùnrin yìí, tó sì tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nípa nǹkan tó farasin tó yẹ pé àwọn ayé ò mọ̀ láàrin Prophet Sam Olúalọ́ àti ìyàwó wọn, tó sì ń sọ wípé àwọn mọ̀lẹ́bí pé wọ́n mọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, bẹ́ẹ̀ sì náà mọ̀ ń pa ọ̀rọ̀ yìí. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n mẹ́nubà nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. wọ́n tún sọ̀rọ̀ nípa ìránṣẹ́ Ọlọ́run kan, Pastor Segun Oyebola. kí ló tún ṣẹlẹ̀ nípa Pastor Segun Oyebola? kí ni contribution bàbá yìí nínú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí? gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀ láǹfààní láti gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. kó tó di pé mo gbé yín débẹ̀, fún gbogbo ẹ̀yin ojú tuntun ẹ̀pẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè é. òun gangan ni ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé láì dé ìnàpẹ́nu. ó yá ẹ̀ ń so níbẹ̀. ọ̀rọ̀ kì í sínú ètò sàṣálẹ̀ yìí dáadáa. màá lọ sílé àwọn Ìyábọ̀ òbé tí wọ́n jí àná fún bàbá Olúalọ́. màá rán wa létí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti sọ sẹ́yìn àti bí tá a bá wà dídí lórí ọ̀rọ̀ yìí. tá a wá ní Pastor Segun Oyebola. báwo làwọn ṣe wá sínú ìrìn àjò yìí? bóun náà ṣe mọ bàbá Olúalọ́ sí? ìjẹ́ dáyàwó bàbá Olúalọ́ mọ̀? ìgbà tó rẹ̀ ṣẹlẹ̀ kí ló ń táwọn náà ṣe lórí ẹ̀? bóun náà ṣe jẹ́ sí bàbá Olúalọ́? gbogbo ẹ̀ lẹ́la àǹfààní àti gbọ́ lórí ètò láṣálẹ̀ yìí. ṣùgbọ́n tẹ̀yìn ó kàn máa ṣe fún mi lélẹ́yìí, bẹ́ẹ̀ bá ṣe ń fọ́lò ètò yìí ẹ má bá mi tẹ fọ́lò mú fọlọ́run bá bẹ̀ yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. nǹkan kan wà tó yẹ kẹ́ máa ṣe fún wa, ẹ má bá wa tẹ like, ẹ dẹ̀ má bá wa share program yìí. the more tẹ bá ṣe ń share tó ń go viral sí, inú tèmi náà bẹ̀rẹ̀ sí í dùn. ìyẹn ní pé ibi tá a fẹ́ kó dé yóò lè débẹ̀, gbogbo ibi tá a fẹ́ kí ọwọ́ ìjà program yẹn dé á lè débẹ̀, àwọn tá a fẹ́ kó gbọ́ á lè gbọ́. program tí mo ṣe last mo sọ̀rọ̀ nípa àwọn kìrìsìtẹ́nì àti arákùnrin tán pè ní Rotimi Daniel, pé àwọn nǹkan kan wà tó ń ṣe, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni mo ń lọ láṣálẹ̀ yìí. ṣùgbọ́n kí n tó tẹ̀ wájú mo kí bàbá AK-47 nípa ọ̀rọ̀ tí Rotimi Daniel gbé nípa bàbá AK-47. bàbá sọmọlúàbí, inú wa sì dùn. ṣùgbọ́n Rotimi Daniel, ìmọ̀ràn tí màá sáré fún ẹ ní pé máa wádìí ohun gbogbo dájú kó o sì di tí ó ń ṣe òdodo mú torí ọjọ́ ọ̀la tẹ̀yìn bá sọ pé ò ní agbára àwọn ọmọ ẹ̀ ń kọ́, ẹni tó bá lòun lè pàkúrọ́ lójúgun ẹlòmíì, àwọn ọmọ tiẹ̀ ń kọ́, ta ni ó pàkúrọ́ lójú tiwọn? ibẹ̀ nìkan ni mò ń lọ láṣálẹ̀ yìí. ẹ máa share ẹ̀, táàyè bá sì tó nọ́mbà tẹ́ máa pè mí sí 07031857277. nọ́mbà yín lẹ̀ ń wò lójú screen yìí 07031857277. gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pátápátá ní gbogbo àgbáyé ni mo ti ń gba ìpè, àtọ̀sán àtòru àtàṣálẹ́ ìpè ní. kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, mo ti ní àǹfààní àti bá ẹ̀gbọ́n Ìyábọ̀ òbé kan sọ̀rọ̀ tí wọ́n jí ọkùnrin, mo ti ní àǹfààní àti bá wọn sọ̀rọ̀.
ṣùgbọ́n ọ̀rọ̀ sì ń bọ̀ ńbẹ̀, ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ kì í ṣalẹ́ yìí. mo fẹ́ padà sórí àwọn ọ̀rọ̀ kan tá a ti gbọ́ lẹ́nu ìyá Yẹ́misí Òbé nínú interview kan tí mo ṣe fún wọn. àwọn èèyàn pe àkíyèsí mi sí, wọ́n ní Mr. Wise, mo ní yes, máa wí ìránṣẹ́ ń gbọ́. wọ́n sọ wípé ìgbà tí bàbá wòlíì Olúalọ́ tó lọ báyàwó ẹ̀ ní France, wọ́n ní wọ́n lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, wọ́n ò jẹ́ kí wọ́n wọlé. kí ló ń tó ṣẹlẹ̀ tí ìyàwó Olúalọ́ ò ṣe gbà kí ìyàwó ẹ̀ kí ọkọ wọn wọlé nígbà tó lọ bá wọn? mo rí ẹnìkan tó pè mí láti France, ó sọ wípé lóòótọ́ lọ̀rọ̀ yìí torí pé àwọn jọ ń gbé níbì kan náà ni. ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta ni bàbá wòlíì Olúalọ́ wá sí France tó jẹ́ pé Ìyábọ̀ Yẹ́misí Òbé ò ṣílẹ̀kùn fún wọn láti jẹ́ ká wọlé. kí ló ń tó ṣẹlẹ̀? kí ló ń tí bàbá wòlíì Olúalọ́ ṣe fún ìyàwó wọn tó fi di pé ilé tẹ̀yàn fún wa rẹ̀ rà, ilé tẹ̀yàn fún wa rẹ̀ gbà àti tẹ̀yàn fún wa rẹ̀ kọ́, kí ìyàwó wa ní kéèyàn mọ̀ wọbẹ̀ mọ́? kí ló ń tó fà á? ǹjẹ́ mọ̀ ẹ́ pé nǹkan tó fa ọ̀rọ̀ yìí tó bí statement tí bàbá wòlíì Olúalọ́ sọ, tí màmá Yẹ́misí Ìyábọ̀ Òbé sọ pé bàbá Olúalọ́ sọ wípé ẹ sọ fún Yẹ́misí ọmọ yín pé àwọn fún ní ọjọ́ mẹ́ta kó kó ọmọ wá bá wọn, pé tí ò bá kọ́ ọmọ yẹn wá láàrin ọjọ́ mẹ́ta àwọn ò ní béèrè ẹ̀ mọ́ àtìyàwó àtọmọ kí Jésù fi máa dé. torí pé àwa ṣèwádìí síwájú, a rí pé ọ̀rọ̀ kì í síbẹ̀. wọ́n ní kété tí wọ́n dé France, àwọn àwọ̀ kan ṣẹ̀ láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n tí àárín yẹn ò tí ì hàn sí wa. ṣùgbọ́n lálẹ́ yìí ẹ gbọ́ wíníwíní lórí ètò láṣálẹ́ yìí, ẹ gbọ́ bí tá a fẹ́ nà pààrọ̀ sí. ẹ máa láǹfààní àti gbọ́rọ̀ látẹnu ẹnìkan lálẹ́ yìí, Pásítọ̀ Segun Oyèbọ́lá, báwo náà ṣe jẹ́ sí bàbá Olúalọ́. ìjẹ́ wọ́n fojú kan ìyàwó bàbá Olúalọ́ rí? ìjẹ́ wọ́n rí wọn rí? kí ló ń tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ọ̀rẹ́ tímọ́tímọ́ fi wá di ẹni tí wọ́n lè bára wọn sọ̀rọ̀ mọ́? níbo ni ìyàwó bàbá Olúalọ́ wà? ẹ wá gbọ́ lọ́lẹ̀ ta ni ká béèrè lọ́wọ́ ẹ̀ nínú bàbá Olúalọ́ àti àwọn ìdílé ìyàwó wọn? ta ni ká béèrè lọ́wọ́ ẹ̀? torí pé ọ̀rọ̀ kì í síbẹ̀, mẹ́sẹ̀ẹ̀jì pọ̀ lóríṣiríṣi. màmá mo wá díẹ̀ ní alọ́rin àjọ tó pọ̀ lẹ́nu àná sẹ́ni, àgbà oríṣiríṣi ìpè lẹ́nu àná sẹ́ni, kí ọ̀rọ̀ yìí kó lè bá a tẹ̀síwájú. ẹ̀yin tẹ́ ẹ sì ń pè wá náà mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní ti hello. Hello. ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. ẹ jọ̀ọ́ ṣé bàbá wòlíì Olúwaṣẹ́gun Oyèbọ́lá ni mò ń bá sọ̀rọ̀? Bẹ́ẹ̀ ni sà, ẹ jọ̀ọ́ ta ló sọ̀rọ̀ sà? orúkọ mi ni MC Wise, mo sì wà lórí ètò lálẹ́ yìí. ṣé ẹ ti gbórúkọ yẹn rí ṣá? ṣé ẹ gbọ́ Wise rí? Àwẹ̀ mi ò lè sọ pé mi ò gbọ́ rí, but ó strange bẹ́ẹ̀ ṣe ń pè ní báyìí. ẹ gbọ́ rí ṣùgbọ́n ẹ̀rẹ́ nìyẹn gangan rí, ṣùgbọ́n ẹ ti gbọ́ nǹkan kan pa arákùnrin tá à ń sọ tó ń jẹ́ Wise rí dáadáa. ẹ wá no strange tí mo ṣe ń pè yín, ojú òní tì. mi ò ní tí mo kàn tó mi ò lè sọ pé mi ò ṣalábàápàdé àwọn prógámù kankan tí mò ń tí ṣe. ẹ̀ ń ṣe ìyẹn mo fi lè sọ pé bóyá mo gbórúkọ yẹn rí. ojú òní tì yín lágbára lọ́wọ́ Ọlọ́run, Àmín. ọkàn yín á sì balẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àmín. gbogbo ohun tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún láyé kò ní tójú yín bàjẹ́. Àmín. tẹ́ ẹ bá tún sí láyé mọ́, gbogbo ohun tẹ́ ẹ ṣe wàhálà fún òní bàjẹ́ lẹ́yìn yín. Àmín. torí lára ohun téèyàn ṣe wàhálà fún ọmọ àti gbogbo iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run bá kó léèyàn lọ́wọ́, tí ò bá ti bàjẹ́ lẹ́yìn yẹn á jẹ́ pé ibi téèyàn lọ dáa nìyẹn o. Bẹ́ẹ̀ ni sà. God bless you daddy, ẹ ṣé tẹ́ gbà mí láàyè láṣálẹ́ yìí. gbogbo ayé ló ń wò wá tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kọ́kọ́ bí yín lé, tí mo kọ́kọ́ fẹ́ sọ lórí ètò yìí. tí ọ̀rọ̀ bá bí yín nú, ẹ má gbé ẹnikẹ́ni ṣépè, ẹ má sọ̀rọ̀ òdì, ẹ sì má bu ẹnikẹ́ni. ṣùgbọ́n tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó bá ṣeré ni kẹ́ ẹ ṣe sọ. báwo lẹ ṣe mọ bàbá wòlíì Sam Olúalọ́? Ẹ má bínú sà, mi ò ní lè sọ̀rọ̀ lórí live báyìí lórí nǹkan tẹ́ bí nílé mi. Ẹ jọ̀ọ́, mo appreciate bẹ́ẹ̀ ṣe pè mí, bọ̀ mi ò ní lè sọ nǹkan kan lórí ohun tẹ́ béèrè lọ́wọ́ mi. ó dà Pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá. Yes sir. mo mọ̀ yìí pé àwọn nǹkan kan ti wà, àwọn èèyàn kan ti pè ní lóríṣiríṣi tó dàbí ọ̀rọ̀ tó ń dùn yín lọ́kàn. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín lórí ètò láṣálẹ́ yìí. nítorí Jésù Kristi tó wá sáyé tó kú fún ẹ̀ṣẹ̀ mi àti yín. ẹ má ro tèmi ọmọ kékeré tí mò ń bá yín sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ ro ti ìpè Mósè Orímọládé,
ipò bàbá Ọ̀ṣọ́fà àti Ayọ̀ Babalọ́lá mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn kankan wà tó ṣókùnkùn sáwà mi ò ní kẹ́ ẹ sọ gbàtẹ́yìn àti bàbá Olúalọ́ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ bàbá Olúalọ́. mo mọ̀ wọ́n. God bless you. mo mọ̀ wọ́n. ó tọ́dún mélòó báyìí tẹ́ ti mọ́ra. àti ìyá pé láti 2005. 2005 tábánikà wò 20 years ago. bẹ́ẹ̀ ni sà. God bless you. ohun tá a gbọ́ nínú ìwádìí ni wípé ẹ̀yin méjèèjì jọ lọ sẹ́mínárì. bẹ́ẹ̀ ni sà. ẹ̀dẹ̀jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni sà. bàbá wòlíì Olúwaṣẹ́gun Oyèbọ́lá nígbà tí ẹjọ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì síra yín ẹjọ́ rìn papọ̀ nílùú Èkó dáadáa ẹjọ́ jẹ́ ẹjọ́ mú mo sì mọ̀ pé èèyàn bá yàn rìn kó má mọ̀ wá ẹ̀ ẹnu gbà tí ẹ bá bàbá wòlíì Olúalọ́ rìn bó ni wà wọ́n ṣe rí sí yín. ṣe rí ẹ má ẹ ní bínú sí mi. ká mọ̀ lọ bẹ̀. reason tó jẹ́ kí n sọ pé mi ò fẹ́ sọ nǹkan kan pa ẹ̀ ọ̀rọ̀ kan wà lẹ̀ tó ń jà rìnrìn ohun tí mo sọ tàbí tí mo mọ̀ òun náà ló ṣì ń di mo ṣì ń bọ̀ ńbẹ̀ ni mo ṣe sọ pé mi ò ní sọ nǹkan kan nípa ẹ̀ mo mọ̀ wọ́n bí ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ìrora dúró báyìí. God bless you. ẹ wá jẹ́ àwò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́jọ́ jẹ́ síra yìí agbọ́n nǹkan kan tó ń ṣẹlẹ̀ nípa ìyàwó wọn wọ́n sọ wípé ẹ̀yin lẹ pé Rotimi Daniel pé tó béèrè nípa ìyàwó bàbá Olúalọ́ kí ló ń tẹ̀lé sọ́npa èso tó fi kàn yín. wẹ́ ọ̀rọ̀ tẹ́ béèrè yìí mo mọ̀ pé àwọn kọ̀ọ̀kan mo ti ń rí nǹkan kan ní online táwọn kọ̀ọ̀kan ti ń sọ̀rọ̀ nípa ìtọ́jú tí ń correct impression yẹn nípa Mr. Rotimi Daniel fúnra yìí náà bóyá bí ọ̀sẹ̀ bíi 3 sẹ́yìn àbí kan program kan tó ṣe àwọn náà correct impression mi ò mọ nǹkan kan bọ́rọ̀ yẹn ṣe dé orí íńtánẹ́ẹ̀tì àbí bó ṣe dé online èmi kọ́ mo lọ bá Rotimi Daniel pé báyìí ni kinní ṣe rí àwọn náà fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n ti wá mi àti bá mi sọ̀rọ̀ and meanwhile conversation wa òun náà ni ohun táyé gbọ́ sọ tí mo dẹ̀ lè sọ ń bẹ̀ mọ nìyẹn kì í ṣe mi ni mo gbé ọ̀rọ̀ lọ nígbà tí kinní táwọn sọ tó fi correct ẹ̀ yẹn wọ́n ló ti tọ́tẹ̀ 3 táwọn ti bẹ̀rẹ̀ kinní sọ̀rọ̀ kó tó di fáwọn gẹ̀ẹ́tì mi according to the sọ lórí ẹ̀ bó dẹ̀ ṣe rí náà nìyẹn torí ìjọba máa sọ̀rọ̀ wọ́n ní àwọn pẹ́ táwọn ti ń try láti get in touch pẹ̀lú mi so bọ́ọ̀rọ̀ ṣe dórí internet in fact ọ̀rọ̀ tá a jọ sọ gan kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe ìyàwó kò ṣe ìyàwó bàbá Olúalọ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ it's a different thing entirely so bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó ṣe jáde ìmọ̀ nǹkan kan fà tó mo kàn ń sọ ilé for clarity for clarification so kí gbogbo àwọn tó ń gbọ́ mi kán lè mọ̀ pé mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ mi ò lọ́wọ́ ní ẹ̀ tó kì í ṣe gbogbo èèyàn náà ló máa gbàgbọ́ o but as far as I'm concerned èmi ò mọ̀ bọ́ọ̀rọ̀ yẹn ṣe dé orí online tàbí bó ṣe dé ọ̀dọ̀ Mr. Rotimi meanwhile ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà ó kú wà láyé ó dẹ̀ mọ̀ pé òótọ́ as far as I'm concerned òótọ́ ló sọ pé àwọn ń jà fún ó dẹ̀ mọ̀ pé wọn lè fi máa sọ fún tó fi máa gbé òótọ́ lẹ́yìn so anybody lè gbèrò lọ́wọ́ wọn kì í ṣèmi mo gbé lọ sí ọ̀dọ̀ wọn. iṣẹ́ ilé gbé lọ God bless you. Now inú mi dùn tẹ́ ṣe dáhùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín láṣálẹ́ yìí ẹ wá jẹ́ kí n béèrè báyìí ẹ já gbàgbé pé kò sí nǹkan tó kàn yín nípa pé ìyá bàbá ìyàwó Olúalọ́ dà o nǹkan kan ìbéèrè lọ́wọ́ kò sí nǹkan tó kàn yín ká gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí torí pé nǹkan tẹ́ ẹ sọ ká gbà yín gbọ́ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ wá jẹ́ kí n wá wò báyìí nǹkan tó wá ń jẹ́ ìrìnlẹ̀ báyìí nípa pé kí bàbá Olúalọ́ wáyàwó wọn jáde afẹ́mọ́ bí tíyàwó wọn wà ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ sì bá wọn rìn ẹnu ìgbà tẹ́ bá bàbá yẹn rìn ǹjẹ́ kan tí ẹ fi ọjọ́ kan nínú ọdún tẹ́ fi jọ rìn fojú kan ìyàwó bàbá Olúalọ́. ṣe rí ẹ má bínú sà ṣe rí ọ̀rọ̀ tó bá ti jẹ́ private life mi ò lè ti bẹ́ẹ̀ sọ sí ṣe understand kì í ṣe pé bóyá mo mọ̀ wọ́n dáadáa abẹ̀mọ́ra so gbogbo tẹ̀ ń béèrè yẹn náà ló ní bó ṣe rí so but mi ò bọ̀ private life mi ẹ má jẹ́ kí n fẹnu sórí ẹ̀ torí nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ so ìjọ sà ẹ má bínú sà. inú mi dùn tẹ́ ṣe ń dá mi lóhùn yẹn ọkàn mi sì balẹ̀ inú mi sì dùn pẹ́ but nǹkan tí ìgbólóhùn kan péré tí mo fẹ́ béèrè lélẹ́yìí at least tábánikà wò 16 years ago la gbọ́ pé bàbá Olúalọ́ ṣègbéyàwó pẹ̀lú Ìyábọ̀ Òbé ẹ̀yin dẹ̀ ti jọ wà láti 20 years ago n tó túmọ̀ sí pé lẹ́yìn ọdún 4 tẹ́ ẹ mọ́ra ó ní bàbá wòlíì Olúalọ́ ṣègbéyàwó gẹ́gẹ́ bíi pé ìfẹ́ tó sì wà láàrin yín àti ọ̀rẹ́ tó túmọ̀ sí pé ọjọ́ ìgbéyàwó yẹn gan ó ṣeéṣe kẹ́yìn gan wà ń bẹ̀. ẹ̀yin ò sí ń bẹ̀ lọ́jọ́ yẹn. ẹ̀yin ò sí ń bẹ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé bàbá Olúalọ́ ṣègbéyàwó. kí lẹ rí sà. ṣùgbọ́n ẹ mọ̀ pé bàbá Olúalọ́ ṣègbéyàwó nígbà tá à ń sọ yìí. bẹ́ẹ̀ ni God bless you God bless you. later lẹ́yìn after ìgbéyàwó mi mọ̀. lẹ́tọ́ mọ̀ pé wọ́n ṣègbéyàwó bí aṣẹ́ ìránṣẹ́ jẹ́ kẹ́yìn méjèèjì distance ara yín
lásìkò yẹn. God bless you. Now ohun tó ṣẹlẹ̀ ní ok mo ń gbọ́ yẹn ohun máa tó ṣẹlẹ̀ ní ìgbà tá a parí sẹ́mínárì. ok ojú òpó yẹn ń ṣe bákan. Hello. so píríọ̀dù tẹ́mi dé sí bóyá àgbà yẹn náà ti ń plan o. ok ìgbà tẹ́ parí sẹ́mínárì òun kálukú kọ́kọ́ gbáṣẹ́ ìránṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. Hello. Ojú òpó yìí lálẹ́ yìí ẹ̀jẹ̀ àtúnṣe wọn kà tuntun wọn pé ẹ má gbàgbé pé tòyí ń tẹ̀síwájú ohun pásítọ̀ Olúwaṣẹ́gun Oyèbọ́lá lẹ̀ ń gbọ́ yìí ẹ̀ tí ì gbọ́n kankan o mo mọ̀ ọ́n mà pé wọ́n torí pé mi àti wọn ò tí ì sọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ rárá tó ṣe tí mo ṣe gẹ́ẹ̀tì nọ́mbà wọn lénìí ni mo ṣe ń pè wọ́n lórí ètò yìí mi ìfẹ́ kó jọ́rọ̀ àbí aṣọ torí pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń pè lábí aṣọ ọ̀tọ̀ nìkan tá à ń gbọ́ lọ́tún lọ́sì a máa tún wọn pè kó lè bàjẹ́ ẹ bá mi share program yìí dáadáa bá mi share ẹ share program yìí ẹ share lọ́tún ẹ share lọ́sì kó lè bá gún fara dáadáa níbo ni ìyàwó bàbá Olúalọ́ wà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ family Ìyábọ̀ Olúalọ́ mo ti béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ gbé ìgbésẹ̀ láti lọ police station pé kẹ́ ẹ lọ report ìjà mọ̀ pé tẹ́ ẹ bá report ojú ayé á lè rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún wá sọ báyìí tí ò bá tún wá rí bẹ́ẹ̀ gan lápá àbí kan ọmọ yín ló sọnù ara ọmọ gbọ́dọ̀ ta ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìdílé Ìyábọ̀ tẹ́ ń wọ́ ọmọ ẹ jẹ́ àgbà pípa blogger kan ẹ jẹ́ àgbà pé Rótìmí Daniel ló gbọ́ lẹ́sọ̀rọ̀ yìí fún láti ìjẹta báyìí èmi àti ẹ̀gbọ́n Ìyábọ̀ ọkùnrin kan sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí wọ́n sọ kò tí ì tó àsìkò àti gbé fẹ́ ọmọ Nàìjíríà ṣùgbọ́n èmi mọ̀ yìí pé Ìyábọ̀ Òbé ó wà ní apá abì kan lágbàáyé tí ò tí ì yàn sẹ́ni kankan ẹ má gbàgbé pé ìyá yìí sọ wípé ó tó àsìkò kan àwọn ò lè bọ́mọ yìí sọ̀rọ̀ mọ́ ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé ta ló búlọ̀kù nọ́mbà ìyá ẹ̀ lórí fóònù ọmọ torí bẹ́ẹ̀ má gbàgbé pé ìyá ti sọ wípé Olúalọ́ bàbá Olúalọ́ bí àwọn wọn sọ wípé kán sọ fún Ìyábọ̀ hello sir. ojú òpó yẹn ló ń ṣe bálabàla ok sir. ẹ fẹ́ sọ̀rọ̀ kẹ́ nígbà tí ẹ parí sẹ́mínárì ẹni iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ tọ̀ọ̀tọ̀ ìgbà tí ẹ dé pàlẹ́ mọ̀ pẹ́ ṣègbéyàwó àbí sà hello sir. ṣé ẹ gbọ́ mi sà mo ní ẹni nígbà tí ẹ ṣe pẹ́ parí sẹ́mínárì tán ẹ̀yin náà bá ti ń lọ sílùú míì àwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tiwọn. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe dáadáa o. hello ṣe ti ń gbọ́ báyìí ṣe ti ń gbọ́ mi báyìí. mo gbọ́ yín báyìí. ẹ sọ pé lẹ́yìn ìgbà tí ẹ parí sẹ́mínárì ẹ̀yin méjèèjì iṣẹ́ ìránṣẹ́ separate yín díẹ̀ láspẹ̀ ní táìmù kan. mi ò gbọ́ question yẹn kí ni yẹn break. hello ó ń break bí ìgbà tó kàn rà bí ìgbà tó ń rà òní bí ìgbà tó kàn rà. ṣé ẹ gbórúkọ mi MC-Y ṣé ẹ gbọ́ clearly. hello sir. mo ní mi ò gbọ́ béèrè yẹn dáadáa kí ni yẹn ń rà òun. ìbéèrè tí mo béèrè ni wípé nígbà tẹ́ ẹ parí sẹ́mínárì ẹ̀yin méjèèjì iṣẹ́ ìránṣẹ́ separate yín fúngbà kan díẹ̀. ẹ sà bóyá ká kọ́ọ̀tì ká padà connect. ó yá ẹ jẹ́ tún yín pè ẹ̀yin ìyàwó ẹ̀yin ìdílé bàbá ìyàwó Olúalọ́ tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yín yanjú ẹ fún àwa tá à ń sọ̀rọ̀ láàyè láti ṣe investigation lórí ọ̀rọ̀ yìí ẹ sì má sọ pé ẹ fẹ́ fún ẹnikẹ́ni láàyè fún interview èmi ò lówó tí màá fún yàn bẹ́ẹ̀ ni mi ò ní owó tí màá gbà lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n torí pé kọ́rọ̀ ẹ̀ lè yanjú ni o tọ́rọ̀ ẹ̀ bá sì máa yanjú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ family lára àwọn nǹkan tá a gbọ́ ni wípé Méjọ Òbé tó jẹ́ àbúrò bàbá Ìyábọ̀ ìgbà tí wọ́n mú ìwé kan lọ́dọ̀ wọn tí wọ́n ní kán sign kí ni díẹ̀ tí bàbá ẹ̀ fi reject ìwé yẹn tó láwọn ò lè sign yẹn ẹ tún máa wò béèrè yẹn o bí tá a ṣèwádìí dé nìyẹn o bàbá yẹn láwọn ò gba ìwé àwọn ò sì gba owó ta ló kówó fún bàbá yẹn lówó ta ló ní kán lọ fún bàbá yẹn lówó láti sign kí ni díẹ̀ tí wọ́n sì sign àwọn ọkùnrin tó jẹ́ ọkùnrin ẹ má gbàgbé pé ọmọ mẹ́jọ nìyá yìí bí tí Ìyábọ̀ Òbé tá a sì ń wá ìdí àbí gbẹ̀yìn ta wá ní kábíléèrè níbo lọmọ wà kí ló ṣe láàrin ìyá yẹn girama àti ọmọ wọn tó fi di pé ọmọ wọn ò gbé kọ́ọ̀lù wọn mọ́ kí ló ṣe láàrin Ìyábọ̀ àti Fúnkẹ́ tó jí àkọ́bí tí ò fi gbé kọ́ọ̀lù wọn mọ́ ṣùgbọ́n tó ń gbé kọ́ọ̀lù àwọn yòókù ẹ jáde fojú bẹ̀yẹ̀ wò ó ìwádìí ń lọ lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ yìí èmi àti ẹ̀gbọ́n lára àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ kan sọ̀rọ̀ wọ́n sọ wípé Ìyábọ̀ sì ń bá wọn sọ̀rọ̀ bí àwọn sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ táwọn ò sọ̀rọ̀ mọ́
á ní nǹkan táwọn mọ̀ ní pé Ìyábọ̀ ò sí ní France mọ́, mo wá níbo ló wà, wọn tí ì sọ fún wa. Ṣùgbọ́n inú mi á dùn tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìdílé Ìyábọ̀ yìí tẹ́ ẹ bá lè sọ òtítọ́ fáwa lórí ọ̀rọ̀ yìí, láàfin mọ ibi tá a nà pa ọ̀rọ̀ sí. Bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹ́ pé ẹ lè sòótọ́ fáwa táwọn á bá yín, ẹ jẹ́ ká lọ sí police station. Èmi ti rí àwọn SAN, àwọn barrister tí wọ́n rẹ́dì láti support ìdílé yín tó bá yẹ pé ẹ̀ ń wá Ìyábọ̀ Òbé, Yẹmísí Òbé lóòótọ́. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ pé wọ́n wá o. Ìyá ló sọ pé àwọn ò gbóhùn ẹ̀ mọ́, àwọn ẹ̀gbọ́n kan náà làwọn ò gbọ́ mọ́, ìyá àwọn ẹ̀gbọ́n méjì tá a ti bá sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n kan náà wọ́n sì ń gbóhùn ẹ̀, bó wá ní Ìyábọ̀ wa. Bàbá wòlíì Olúwalọ́, màá wá bẹ̀ yín lórí ètò láṣálẹ́ yìí torí Jésù, torí ìpè tẹ́ ẹ gbé lọ́wọ́. Mo mọ̀ pé pẹ̀lẹ́ ó nàkọ́ ó nábo, ó ní bẹ́yàn ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀, ó dẹ̀ ní bẹ́yàn ṣe ń bá wòlíì sọ̀rọ̀, ó ní bẹ́yàn ṣe ń bá wòlíì sọ̀rọ̀. O tó bá wà ní ọ̀rọ̀ yìí, bàbá ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kí ló ń tí Ìyábọ̀ ṣe fún yín tẹ́ fi sọ gbólóhùn pé tí ò bá ti kọ́ ọmọ yín wá láàrin ọjọ́ méjì mẹ́ta ẹ ní gbà mọ́ tí Jésù àfi dé. Bàbá mo wá fi Jésù yẹn bẹ̀ yín láṣálẹ́ yìí, à ń ṣe Jésù bá ṣe ṣe Jésù tó yẹ kó fi gbogbo ẹ̀dá lórí igi àgbélébùú, síbẹ̀síbẹ̀ náà ó sọ wípé bàbá dáríjì wọ́n ni. Ó ní kí bàbá ó dáríjì wọ́n torí pé Jésù tó kú fún wa. Ẹ já gbàgbé nǹkan tí Rótìmí Daniel ń sọ, tí Rótìmí Daniel bá ní ò sí Jésù, á jẹ́ pé Jésù lé tí wọ́n ní ò sí. Ṣùgbọ́n èmi gbàgbọ́ pé Jésù Kristi wà, mo nígbàgbọ́ pé ìgbàlá wà, mo sì nígbàgbọ́ pé ọ̀run wà. Ṣùgbọ́n kọ́rọ̀ yẹn bá lè níyanjú di ohun tá a fẹ́. Bàbá wòlíì Olúwalọ́, ẹ má ro àwọn ọ̀rọ̀ tó ti sọ sí yín. Hello sir. Ṣé ẹ gbọ́ mi clearly báyìí? Mo ń gbọ́ yín sir. Ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni wípé ìgbà tí iṣẹ́ ìránṣẹ́ tẹ́ parí sẹ́mínárì, iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ bòmí, bàbá Olúwalọ́ náà bẹ̀rẹ̀ tiwọn lápá ibìkan, ìgbà tẹ́ máa padà lẹ́gbọ́pọ́n ti ṣègbéyàwó. Ìgbà tí mo padà bẹ́ẹ̀ ni. Lẹ́gbọ́pọ́n ṣe wedding. Now bẹ́ẹ̀ni. ìgbà tẹ́ wá padà dé yẹn tẹ́ ṣègbéyàwó yẹn, mo fọlọ́n bẹ̀ yín, ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè yìí, ọ̀rọ̀ kan lẹ́ẹ̀fi dá mi lóhùn, ìjẹ́ náà àǹfààní àti rí Ìyábọ̀ ìyẹn ìyàwó bàbá Olúwalọ́ lójúkorojú báyìí rí. Bẹ́ẹ̀ni. God bless you. Ojú òní tì yín, ọkàn yín á sì balẹ̀, gbogbo ntáyìn náà kójọ mọ́ sọ́lẹ̀ kan kò ní bàjẹ́ lójú yín àtìlẹ́yìn yín. Now ìgbà tẹ́ wá rí wọn yẹn, tẹ́ padà rí wọn yẹn, ìkankan wá jáde lórí social media, ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn ẹ máa mọ̀ dá ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Wọ́n sọ wípé nígbà kan lọ́dún kan sẹ́yìn, wọ́n ní arábìnrin kan jáde ní Prayer City ìyẹn ní Èkó, wọ́n lọ ṣe gángangan, àwọn kan sọ pé ìyàwó bàbá Olúwalọ́ ni. Mo wá sọ pé ẹ tó súnmọ́ yẹn ó yẹ kó lè mọ̀ náà. Ok. Kí lẹ lè sọ sáàrin yẹn? Ìgbà tó ń sọ yìí èmi ò sí ń bẹ̀. God bless you. Mi ò sí ní Jesus City mọ́ ń gbà yẹn, so mi ò lè sọ, but mi ò rò pé ìyàwó wọn ni. Lọ́nà wo kí ló dé? Èmi ò rò pé. Kí ló dé tẹ́ fi sọ pé ẹ̀rọ bẹ́ẹ̀? Torí mo ọmọ ìkan lára àwọn tó ń jẹ́ kí n sọ pé bóyá wọ́kà níbẹ̀ yẹn tó ń tajà, so àbúrò ẹ̀ kan wá bá tajà ní píríọ̀dù tó ń sọ yẹn, so àbúrò ẹ̀ yẹn ni òun ló pè mí, ló sọ fún mi pé àbúrò ẹ̀ yẹn ó ní mental disorder something like that, pé wọ́n dẹ̀ ń try láti gbàdúrà fún, so ìyẹn lèmi ń wò pé bóyá ó máa jẹ́. Now àbúrò ẹ̀ tó ní mental disorder yẹn church ló náà wà ní Prayer City. Òun náà sọ Jesus City ló wà kí kìíní yẹn tó ẹ̀kọ́ tó kí n tó ṣẹlẹ̀ tí wọ́n ti ń tọ́jú ẹ̀ sí yẹn tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni pé lédè kan báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun làwọn èèyàn rí. Ó ṣeé ṣe náà rí bẹ́ẹ̀ ni. Tán wá rò pé ìyàwó bàbá Olúwalọ́ ni. Gbogbo táìmù tẹ̀ ń sọ yìí gan tẹ̀ sọ pé àbúrò ara kan nínú àwọn workers yẹn tó ṣe bẹ́ẹ̀ sí ìyàwó bàbá Olúwalọ́ gan sì wà Nàìjíríà gbà yẹn. Rárá o, ọ̀rọ̀ láti ẹ̀ ni ọ̀rọ̀ last year ni. Ọ̀rọ̀ last year August ni ilé ìtẹ̀mí sọ yìí, mi ò wá mọ̀ bóyá ó ní mi o, mi ò wá mọ̀ bóyá ó ní mi. Ìtẹ̀yìn mọ̀ ọ̀rọ̀ last year bàbá Olúwalọ́. Tẹ́ni yẹn sọ fún mi fúnra rẹ̀. Tẹ́ni yẹn sọ fún yín fúnra rẹ̀. Ìyàwó bàbá Olúwalọ́ lè sí Nàìjíríà mọ́. Ìyàwó rẹ̀ sí Nàìjíríà mọ́. To the best of my knowledge tí mo mọ̀. Màmá ò sí ń lé mọ́. Àbí? God bless you. God bless you. Now mo wá fẹ́ jẹ́ kẹ́ jájọ fojú kù báyìí.
ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí ká gbà pé ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ni wọ́n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti ń lọ fà ó ti ń ta àbùkù sí Jésù Kristi àgbé lọ́wọ́ kí lẹ rò pé yẹ ká ṣe lórí ẹ̀. èmi ò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí orúkọ mi náà wà níbẹ̀ mi ń try láti clear orúkọ mi ní so kò lè jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ àbí sọ nǹkan kan so ẹ mọ̀ pé mo ti ń sọ fún yín náà láti ẹ̀mí ò tẹ̀ mọ̀ pé bóyá orí láìfù lẹ máa ti bóyá orí láìfù lẹ wà tẹ́ ti ń pè mí bóyá àbá tiẹ̀ má dáhùn rárá so mi ò ní lè sọ nǹkan kan nípa ẹ̀ because èmi náà wà involve so reason nípa pé wọ́n lẹ́yìn lẹ tọkọ bẹ̀rẹ̀ èmi mo gbọ́ ọ̀rọ̀ èmi mo kò rí bẹ́ẹ̀. mo ti despite the fact pé mo ti clear ṣùgbọ́n ẹ mọ̀ pé ohunkóhun tó lúwa ẹ bá sọ ń sìn òun náà máa fẹ́ dì mú ṣe understand so ẹ jẹ́ kí n rọra wà lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ mi inú mi kàn ẹ má bínú sà. pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo ti gbọ́ ẹ ti clear ọ̀pọ̀lọpọ̀ fáwọn èèyàn tó ń wò mí láṣálẹ́ yìí nípa wèrè tó jáde ẹni tó wà mental disorder tẹsán pé bẹ́ẹ̀ pé August ìyá ò sí nílé mọ́ ẹni báyìí ara àwọn àbúrò workers dẹ̀nirú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀rẹ̀ ìgbàtẹ́dẹ̀ wà ń bẹ̀ tí ó yẹ pé ẹ fojú kan ìyàwó bàbá wòlíì Olúalọ́ tí wọ́n wà òkè ṣé ẹ̀kẹ́ tí ẹ̀rọ ọmọ wọn rí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n tó travel tó rọ́dùn pẹ́ tán ti travel mo rí méjì mo mọ méjì. ẹ̀hún tá a gbọ́ ni wípé ìgbà tí ìyá gan wà Nàìjíríà méjì náà ti bí ẹyọ kan tó kù wọ́n bí sí France ni. bẹ́ẹ̀ ni. ohun tá a gbọ́ nìyẹn now ìbéèrè kan wá ẹjọ́ nítorí Ọlọ́run ilé ẹ̀gbọ́dọ̀ dá mi lóhùn a gbọ́ wípé ok ìgbà tẹ máa ń rí ìyàwó Olúalọ́ yẹn ṣé lè kó náà ń gbé ní àbẹ́kìtì. ẹ wo ṣe rí private life wọn ni ẹ ṣe rí tó bá jọ̀rọ̀ tèmi tó bá ẹsà ẹ má bínú ta tó bá jọ̀rọ̀ tèmi ní báyìí á easy fún mi láti dáhùn. ó yé mi torí pé. ó tàn bá ẹ mọ̀ pé ẹ má bínú ta iṣẹ́ tàn bá fi rán yàn èèyàn ò gbọ́dọ̀ jẹ́ ṣe understand. tá a sọ wípé ẹ wà involve gan láti ilẹ̀ ẹ tún lè sọ̀rọ̀ jù báyìí lọ. láti ilẹ̀ ayé ó tó máa rọ̀ mí lọ́rùn láti lè sọ ẹ̀sọ́ reason ẹ̀jọ́ sà ẹ ṣe sà. ṣùgbọ́n nǹkan tèmi kan ń sọ láàrin yẹn ni at least gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n sọ pé ńgbà tẹ́yìn náà wà lọ́dọ̀ wọn ẹjọ́ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ nǹkan kan mo dẹ̀ ti yọ tí mo fẹ́ yọ ńbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tìyìn lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ tìyìn náà dẹ̀ ní wó iṣẹ́ ìránṣẹ́ yóò ní wó iṣẹ́ ìránṣẹ́ yóò ní wó iṣẹ́ ìránṣẹ́ yóò ní wó gbogbo làálàá yín ilé ayé yìí tí Jésù bá dé ohun mìmọ́rí ò ní fọ̀ sí yín. bẹ́ẹ̀ yẹn bá jọmọ Nàìjíríà especially tí o bá tún dé ọ̀run ìyá méjì ní o. ìyá ọ̀nà méjì ní. tẹ́yẹ̀ bá sì jọmọ Amẹ́ríkà ọmọ tó bá sì lọ sọ́nù kejì ó sì gbádùn láyé ṣùgbọ́n Nàìjíríà yìí gan apẹ̀rẹ̀ ọ̀run àpá kékeré ni. ó lágbára ó ní agbára. Ọlọ́run aláàánú ò ní fi yín sílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ wá pọ̀ tó fẹ́ sọ lórí ètò ẹ̀kẹ́ tó máa lọ láṣálẹ̀ yìí ó ní wípé mo gbọ́ wípé mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ti yanjú gbogbo tó bá wà láàrin ìbàbọ̀ Olúalọ́ ẹ jọ̀ọ́ torí Jésù ẹ bá wa parí ẹ parí ìjà kálàáfíà síjọba. ọ̀dà sà kò sí problem sà gbogbo tẹ́ ẹ bá lè ṣe táwọn ẹ̀yin méjèèjì á fi gún torí pé ẹ̀yin méjèèjì ó lajú síbi tí Babalọ́lá wà lọ́jọ́ kan àwa bìín lè rí pé ẹ̀yin ọmọ ohun tí mo ní ẹ ṣe láyé ṣe ẹ ṣe dáadáa. kò sí wàhálà sà. God bless you. Ọlọ́run fún wa. ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́tọ́ máa lọ ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́tọ́ máa lọ. orúkọ mi ni ajínrere àti olùṣọ́àgùntàn Ṣẹ́gun Oyèbọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pastor Ṣẹ́gun. Pastor Ṣẹ́gun God bless you ẹ ṣé gan ni o tábà tún lè bí yín gbà mí lórí ọ̀pẹ̀ ìdáwà lóhùn. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Jésù sì ní fi wá sílẹ̀. àmín ẹ ṣé sà. ó náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ́tí pé lórí ètò láṣálẹ̀ yìí mo wá fẹ́ parí ètò báyìí ìwádìí ń tẹ̀síwájú o ìwádìí ń tẹ̀síwájú kí làwọn nǹkan tá a gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbé tó jẹ́ ọkùnrin kí ló ń tá a gbọ́ lẹ́nu wọn. ìbéèrè tèmi wá lélẹ̀ yìí kí ló ń tó fà á tí ìyàwó bàbá Olúalọ́ ṣe sílẹ̀kùn fọ́kọ wọn lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n lọ sí France. ìgbà wo ni wọ́n sì kúrò ní France torí pé a gbọ́ wípé bàbá Olúalọ́ padà lọ sí France yẹn wọn báyàwó wọn bí tí wọ́n fi wọ́n sí mọ́. ibo wa ni wọ́n wà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìmọ̀lẹ́bí Olúalọ́ tẹ́ ẹ mọ̀ ń parọ̀ yìí à ń bọ̀ lọ́dọ̀ yín láti wá interview yín o ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ìdílé Ìyábọ̀ Òbé ẹ fún wa láàyè láti bá yín sọ̀rọ̀ kọ́rọ̀ ilé bá yanjú ẹ má sì gbàgbé mo ní kẹ́ lọ police station kẹ́ lọ report bá mi ṣe àpọ́gàmù yìí gbogbo ẹni tí ẹ̀ ń wò mí pátápátá aláàánú ní fi yín sílẹ̀ o ẹ jẹ́ àjọṣe o ẹ jẹ́ àjọṣe o kó lè bá tẹ̀síwájú Ọlọ́run aláàánú ní fi mi àti yín sílẹ̀ ọkàn wa sì balẹ̀ orun tá a sùn láṣálẹ̀ yìí kò ní jórun tá a sùn gbẹ̀yìn kò dẹ̀ ní jórun kú ẹ̀yin tẹ́ ẹ sì wà ní diaspora tẹ́ ẹ ti jí náà ẹ kú iṣẹ́ o Ọlọ́run á dé wàhálà yín ládé ẹ ní ṣe lásán o wọn ò ní gbókò yín wálé o ọkàn yín á balẹ̀ o gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń bọ̀ nílé ẹ ní tàdí mẹ́yìn kẹ́ ẹ tó wọlé àwọn òbí yín ò sì ní tàdí mẹ́yìn kẹ́ ẹ tó gbé yín wọlé
lágbà lọ́wọ́ lọ àlàáfíà lèmi àti yín wà ẹ bá mi sọ̀rọ̀ ń WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +2347031857277 ẹ̀yin blọ́ọ̀gì àtẹ̀tùmọ̀ bá wa gé ẹgbẹ́ ta lẹ́yìn ẹgbẹ́ kókó viral kó lọ káàkiri àti ń rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ìjà tó wà láàrin bàbá Olúalọ́ àti ìyàwó wọn Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà kọ́ tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ̀ lọ àní ọmọ jẹ tíìrì ó ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wò tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ní Otuntize tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.